وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل وإن يريد أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين حسبك الله ومن اتبعك من المؤمنين آمين Ozani to wole de to badai wole mama daye wole robana lo. Amin. 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 اللهم اشرح لي صدري آمين ويسر لي امري بالفصاحة والبلاغة آمين والبلاغة والعقدة من لساني يفقهوا قولي آمين برحمتي رحمتك ẹ jẹ́ á tẹ́wọ́ wa ká máa ṣe àmínà kútùbà àwọn àgbàlagbà ni wọ́n ń kà yìí. Àmín. 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 Allah. والسلام على المرسلين والحمد لله رب العالمين. سلام 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 آمين. سلام 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 آمين. سلام 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 آمين. سلام 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 آمين. 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 السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Akí Ọlọ́run. Allah. Ọba tó lọ́hùn lórí ẹ̀kọ̀ọ̀kan wa. Allah. Àyíbá àyíwá Muhammad. Àyíbá àyíwá Muhammad.
sallallahu alayhi wa sallam. Adágbà níbi àìkú Yorùbá rẹ̀. sallallahu alayhi wa sallam. salati wa taslimi wa zakatiyati ala al-mustafa al-mukhtar khayr al-bariyati. Mo kí gbogbo àwọn àfá àti wọ́n bẹ nínú òkú. أحيي رجال العلم والدين والتقى سلام إذا الإسلام يبقى بسرمدي سلام إذا الإسلام يبقى بسرمدي. Kí á má bàa di ẹlẹ́ṣẹ̀, ẹ bá mi wà bẹ́ẹ̀. Gbogbo àwa tí a gbé onímọ̀ táwọn nídòkó, gbogbo àwa tí a gbé àfá àti àwọn nídòkó. Salamun alaykum. Mo fi àlejò Muhammad. Sallallahu alayhi wa sallam. Mo fi tún gbogbo wa. Nítorí tí bá dápọ̀ àwọn ọmọ tí yóò dápọ̀ àwọn míì, mo ti dẹ̀lẹ́sẹ̀ nìyẹn. Salamun alaykum. Ìdílé bàbá wa kún fàyà kún. Sunnatun nabawiyyatun. Mo kí mo ti bá yín pẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ijabatuha faridun ala kulli muslimin. Bàbá wa Ìmáàmù Buhari, béèyàn bá gbé orúkọ ọjọ́ mi, ó lè jẹ́ pé wọ́n rà á fún mi. Wọ́n sì lè bá yá. Wọ́n sì lè bá tọrọ ẹ̀. Àwọn tí yìí ìta rí pé wọ́n tọrọ ẹ̀ lọ́lọ́run sì bù wọn. Salamun alaykum. Ọlọ́run ti fún bàjẹ́ o. Àmín. Ìdílé ìyàwó, mo bá yín pẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọba tó fi ọjọ́ òní tó fi pọ́n yín tó fi dùn yín nínú. Alhamdulillahi. Ìbànújẹ́ bó tẹ̀ kó kéré ma, Ọlọ́run má jẹ́ kó wọlé bá wa. Àmín. Ẹ̀rí ìṣẹ́jú mẹ́wàá péré náà ni Inshallah. àbí tọ́lé òní. Wọ́n ní ká wá sọ̀rọ̀, àwọn oníyẹn lọ̀rọ̀, ọkọ àtìyàwó ni. Inshallah. Àwọn bí tí mo bára ní mo kọ́ ìpàkọ́ sí ọkọ àtìyàwó. Ìyẹn ti limitation àwọn èèyàn ó fi hàn wá yìí. Allah. Ọlọ́run ti bá wa sọ̀rọ̀ àlójú ẹ̀, àwọn gbogbo bí lórí. Allah. Wọ́n gbé lẹ́gbẹ́ owó òfin tó ní ọkọ àtìyàwó sọ̀rọ̀ ọkọ̀ pàkọ́. Allah. That is to show how limited human beings are. Allah. Bàbá tó lẹ̀ náà, á kọ̀ yìí fáwọn kan, a sì kọ̀ yìí fáwọn kan. Yorùbá sì ní ojú lọ̀rọ̀ wà. Allah. Láàrin ìṣẹ́jú mẹ́wàá péré náà ni ọkọ àtìyàwó abayé pẹ́lú ọ̀dọ́. Alhamdulillah. Ẹ̀yin tí lóòdì àwọn kan níjọ́ náà lọ́hùn wọ́n ní àwọn ló kàn. Allah. Àwọn nítorí ní òde àwa ló kàn, ẹ̀yin gangan ló kàn. Alhamdulillahi. Ayà tí àbá wa Abdullahi tó ké fún wa. Hayyakum rabbu. Ayà ẹ̀yọkàn yẹn náà ni níwájú àwọn àfáà. Torí Ọlọ́run bá wa sọ̀rọ̀ tó kí síbẹ̀. Olúwa ní wà ní ayà tìyí. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa min ayatihi أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. ومن آياته Olúwa nínú àmì òun Ọlọ́run, òun náà ní pé òun dáfà ọmọ ẹ̀dẹ́ ènìyàn, èèyàn bí tara wa táwọn fi ṣèyàwó táwọn fi sọ́kọ. Olúwa ní ìtọ́lẹ̀ dé ni. لتسكنوا إليها. Àwọn ọkùnrin ìjọba ìrìnyẹn wá padà sí ẹ̀yìn ọkùnrin ara yóò ní balẹ̀. لتسكنوا إليها. Bẹ́ẹ̀ bá ti níyàwó ara yóò balẹ̀.
لتسكنوا إليها Olúwa ní waja'ala bainakum. وجعل بينكم مودة ورحمة Àwọn tá a ti wà ilé ọkọ ti pẹ́. Àwọn tá a ti gbéyàwó sílé ti pẹ́ mo fẹ́ kẹ́ kó àárín yìí. Ẹ lákòó wẹ̀ tí bá ń sọ̀rọ̀ kó fàyè ilé ẹ̀kọ́ lọ́wọ́ kó sọ̀rọ̀. Gbogbo ẹni tí bá sọ̀rọ̀ ní ìsìn ní ti sọ pé ẹjọ́ lọ́wọ́ máa sọ tiẹ̀ òun náà sọ tòun lọ́wọ́. Olúwa ní waja'ala bainakum. وجعل بينكم مودة ورحمة Ìjọpọ̀lọpọ̀ wa tá a yẹ̀wò tá a kà dáadáa àbí ká sọ fún akáwọ̀ gbọ́. Olúwa ní ja'ala bainakum mawadda. مودة Lára orúkọ rẹ̀ Aliwa Dúdú الله ló fi ròyìn ní tó lè kọ́ ọkọ àtìyàwó pọ̀. Mawadda ìfẹ́ ni àwọn inú tíra ti Yorùbá wọ́n pín ìfẹ́ sí mẹ́ta. الله Ìfẹ́ àkọ́kọ́ ni ìfẹ́ àfẹ́ náà. Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ jẹun yóò dáná gáàsì, yóò dáná àrò, yóò dáná sóòfù. Àwọn oúnjẹ bá ti délẹ̀ tán ìfẹ́ tí ń bẹ láàrin ẹni tó dáná àti iná kó parí nìyí. الله أكبر Ọkọ̀ àti àwọn tó ní ọlọ́mọ sì fẹ́ níbẹ̀ o. آمين Ìfẹ́ ẹlẹ́kejì nìfẹ́ àfábẹ́bẹ̀. الله Kó o bá mú alèlò tọwọ́, alèlò tòkè, alèlò tara àgànná. Àmọ́ kó o bá ti polówó àbẹ̀bẹ̀ lọ, yóò gba bẹ̀bẹ̀ lẹ̀ ìfẹ́ ti parí nù. الله Ọlọ́mọ sì fẹ́ sí bẹ́ẹ̀. آمين Àlàyé tẹ lórí àbásìkò nígbà wa. Ìfẹ́ lẹ́ẹ̀kẹta lọ́lọ́wọ́ àròyìn ló pè ní Mawadda. الله Yorùbá wá tú wọ́n ní òun lè fẹ́ omi ìfẹ́ tà fẹ́ omi. الله Yorùbá wá pé omi wọ́n ní omi lábùú ẹ̀ omi lábùú ẹnìkéye omi oníṣọ̀tá وإياكم ربه Ìfẹ́ oní ìfẹ́ tó wà natural tí ò wà package. Ìfẹ́ yóò mọ ẹni títí ẹ̀rọ àgbàlagbà bí wọ́n bá ti arúgbó ìfẹ́ lọ wọ́n máa tẹ̀lé ra wọn káàkiri. الله Nítorí pé ìfẹ́ omi ní bẹ láàrin wọn. الله Ọkọ ìyàwó àti ìyàwó ìfẹ́ tí ọlọ́wọ́ àti ìfẹ́ omi ká. آمين Ẹ̀sìn mú dání dáadáa. Ẹ̀mú dání dáadáa. Ìfẹ́ àfẹ́ náà gbogbo òfin ká bá pé iná àfẹ́ wọn jò. Iná kì í jò kọ́ máa kú o. الله Gbogbo ẹni tí bá wá ìfẹ́ náà tó gbọ́dọ̀ fẹ́ mi bá ọ̀nà ìsìn ìfẹ́ náà ni yóò padà kú. الله Àmọ́ fẹ́ tó bá wá naturally yóò máa bí lọ. الله Yóò máa bí lọ. Allah. Yóò máa bí lọ títí ọjọ́ ayé yìí. Allah. Ọkọ àti ìyàwó yìí súra wọn. Gbogbo ìgbà ni wọ́n máa súra wọn pé Allah. ọlọ́ba àṣìkí rẹ̀. آمين Àìsí àríwá Muhammad. صلى الله عليه وسلم Àríwí ni a lè ká òsúnnàtì. Wà máa rọ̀ kí lọ àìsúnnàtì pàdé ìsàbíyì. وإياكم Àdìgbà òye gángan bára ti ṣe fi sọ̀rọ̀ yẹn. Àrà bí léde ní bẹ́ẹ̀ ọkọ ìyàwó àti ìyàwó inú mi dùn ibẹ̀ yà fara wa. Tí o bá jẹ́ bẹ́ẹ̀ níbi ọlọ́sọ pé fásitì àkẹ́rọ̀. فإن الذكرى تنفع المؤمنين Àti gbogbo ọgbẹ́ àìdílójú kò sí wàásù náà. Àwọn ọlọ́run sọ fún akẹ́ wàásù gbọ́dọ̀ ọ̀run wà. فذكر فإن الذكرى تنفع المؤمنين Ẹni lẹ́yìn bá lọ sóde, oúnjẹ lẹ́yìn ló máa jẹ náà. Wọ́n á fún ní tékèwé. Wọ́n á lẹ̀ fún ní tékò. Kí ni tékò? Àgbáyé ni tékò. Torí làrá pípé ní máa ń bá kò ní láàrin ìlànà. Gbogbo òde lẹ́yìn bá ń lọ. Ó jẹ́ pé tékèwé ló bá mú láyà rẹ̀. Tí ò rí tékò òun tí ò ká kún wàhálà ìkòrò mi lọ. الله Àlùbáyé wa àlejò wa ní ìlú abẹ́ صلى الله عليه وسلم سنتي àléfà àkọ́kọ́ ó ní àìmáàrún wáyé àmáàrún lára ìdáàbò. Ọkọ ìyàwó ìmáàrún ìbẹ àmáàrún ló dé yìí o. Ìyàwó ìmáàrún ìbẹ pé ọkọ mi tó lè wáyà fún mi ní àmáàrún wá dé láti tọ́jú ọkọ kápẹ́gbà àyà. Ẹlẹ́kejì ó ní náà àgbà tọ́ọ̀fà káàkiri à ń bára wa lò láàrin ọkọ àti ìyàwó ọlọ́pàá ojú ọ̀rọ̀. آمين Ẹlẹ́ẹ̀kẹta nínú ànàbàdà
nobility yóò bá tí wọ́n bá kíyàn èèyàn máa ń múra rẹ̀ bí Islam lọ́kọ́ wa lára nìka. Káàbù tó tẹ̀lé oní alikafara responsibility àti gbà lónìí àṣẹ̀ṣẹ̀ gbà lónìí àti gbà níjọ́ tí ọ̀rọ̀ ti wọ̀ àbí I will take care of you, you take care of me. That is social religious responsibility between the husband and the wife. Àlékù tó tẹ̀lé ọ̀nà ni àìyáàbà ìlànà ìlọ́lá subhanahu wa ta'ala. Gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀dọ̀ Ọlọ́run ká máa jẹ́ ilé ẹ̀ sí bá a bá kọ̀rọ̀ lọ yìí náà. Èyí tó bá tẹ̀lé Ọlọ́run ni wọ́n sọ fún wa. Àwọn bàbá dọ́rọ̀ wa padà sọ́dọ̀ Ọlọ́run. Èyí tí ò ní pé ó rújú láàbàdí nínú Al-Qur'ani. Èyí tí ò rújú láàbàdí nínú àdíyèsí. Ó wá kú káà tó gbẹ̀mí ẹ̀ ọ̀nà ni àṣà náà rẹ̀ wàlẹ̀ hẹ́lì káfíà nípa àwọn lò àti sùúrù. Àwọn olóyìnbó marriage ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìyàwó wọn àwọn tí wọn marriage tó máa ṣe o. Aláàbí mẹ́jọ ló wà ní òyìnbó ẹ̀mú àkọ́kọ́ management ni. Ètò tẹ̀lé accommodation ni you have to accommodate one another. Wọ́n àbí wáyé kan náà àgbà ọba àbákiri àbọ̀ wá fún àwa ṣe. Àwọn tó tẹ̀lé responsibility ni o ṣe ikó jára wọn. Àwọn tó tún tẹ̀lé oní respect. Òyìnbó ní respect is reciprocal. Kọ́kọ́ kọ́yàwó lé kíyàwó náà pọ́n ọkọ lé. Àì tó wà bẹ́ẹ̀ tó tẹ̀lé investment ní marriage o. Ẹ̀wọ́ àtọ́kọ̀ We ṣàkóso. invest money, we invest knowledge, we invest time, we invest spiritual development. That's why ẹ wá àwọn èèyàn tó wá nílà láti UK láti di tí ó ti UK lọ. Even within Nigeria, it is an investment. Money is precious, but it is not as precious as time. We have come here to invest our time, not to spend our time. Whatever you spend does not come back to you. But once you invest, will give you dividend. Therefore, money is an investment, and you should monitor it properly. Èyí tẹ̀lé ọ̀nà ni adjustment. Èèyàn tó níyàwó tó lọ́kọ o lè bá wọn dá sọ̀rọ̀ ẹnu rẹ̀ dùn. Àbáta fọ́kàn wọn náà ní ìsìnkọ́ you have to adjust. Jíjó tẹ̀lé is godliness. Godliness tí mo kó o gbà. Ọ̀rọ̀ náà wò gbọdọ̀ yóò kó nínú ìgbésí ayé wa. Ìyí tó parí ẹ̀, it is empathy, it is experience, it is exposure. Allahu Akbar. What each of you have never experienced before, you start experiencing it. What you have not been exposed to before, as of today, you are being exposed. But what will assist you, you have to empathize. Èyí tó so wá kọ̀ lónìí, o ní love. Ọ̀pọ̀lọpọ̀ pariwo lọ́ọ̀fù. Àgbà yèé ti rí o. Ẹni tó wà ń bẹ̀, ìyàwó àkọ́kọ́. Ẹ̀fún ọlọ́run lẹ̀ dàpọ̀. Ẹ̀kú ń bẹ́. Ẹni tó wà ń bẹ̀, ìyàwó àkọ́kọ́. Listen. And listen, not hearing. Hearing is quite different from listening. When you listen to somebody, you listen with attention. It is with that one that you will retain what that person is telling you or discussing with you. Also, observe. The two of you, you need to be observant. Every time, wo do ọkọ ẹ, wo do ìyàwó ẹ, báwo ló ti wò láàárọ̀ ẹ, báwo ló ti wò lọ́sàn-án, you need to observe. Lẹ́tà bí ló wà bẹ́ẹ̀, having listened, having observed, then you have to verify. Ṣé tí mo gbọ́ ni mo gbọ́? Ṣé tí mo rí ni mo rí? You have to verify. Then if tó wà bẹ́ẹ̀, you have to endure and empathize. Allahu Akbar. رب العزة عما يصفون وسلام على المرسلين
alhamdulillahi rabbil alamin. Bàbá dókítà kẹ́mi wọn ogun. Asọ́kọ̀ lókùn báyìí. Kẹ́mi wọn ogun kan lálàáfíà. Wọ́n wúlò fọmọdé, wọ́n wúlò fàgbà. Wọ́n wúlò fẹ̀sìn Ànábì Muhammad. Ọlọ́run máa fi kú gbà yín lọ́wọ́ wa. Bàbá wa dókítà ẹ̀mí ogun, ẹ̀mí ogun kẹ́lá làbíyà. Ẹ wúlò fọmọdé, ẹ wúlò fàgbà. Ẹ wúlò fẹ̀sìn Ànábì Muhammad. Ọlọ́run máa fi kú gbà yín lọ́wọ́ wa. Bàbá wa dókítà kẹ́mi ogun, kẹ́mi ogun kẹ́lá làbíyà. Ẹ wúlò fọmọdé, ẹ wúlò fàgbà. Ẹ wúlò fẹ̀sìn Ànábì Muhammad. Ọlọ́run máa fi kú gbà yín lọ́wọ́ wa. Bàbá wa dókítà kẹ́mi ogun, kẹ́mi ogun kẹ́lá làbíyà. Ẹ wúlò fọmọdé, ẹ wúlò fàgbà. Ẹ wúlò fẹ̀sìn Ànábì Muhammad. Ọlọ́run máa fi kú gbà yín lọ́wọ́ wa. Let us praise Almighty Allah by saying Allahu Akbar. Allahu Akbar. Oh, Allah is much more than that. Allahu Akbar. That is not enough. Allahu Akbar. Gẹ́gẹ́ bí ìyọ̀ǹda, wọ́n ní ká ṣe ìsopọ̀ ọkọ àtìyàwó. Àwa fẹ́ kéde ẹ̀ Olúwa ti sún wá pọ̀ sí pẹ́. Allah. شؤون قضاها الله حكما على الورع. Allah. وعدم لم يخلق هناك ولا هوى. Allah. Ọkọ ìyàwó àtìyàwó gbogbo tó yẹ kí wọ́n gbé wá náà ni wọ́n gbé wá yìí. Ìtẹ́ ẹ̀ ló wà ń bẹ̀ àbá mi. Ẹlẹ́hà yìí. Tẹ̀sùbá wà ń bẹ̀. Original answer ni ẹ bá wà ní pé nípa original answer. No power failure, no network failure. Ẹ bá ti ń fà á yóò ti rí ìdílọ́dọ̀ ọlọ́run. Allah. Al-Qur'an al-Karim. Kitabu la liman sima'ahu. Al-Qur'an ni ìwé ayérayé. Allah. Kò sí ìwé kankan tó tó bá fẹsẹ̀ wọn sẹ̀. Kò sí ìwé kankan tó lè dúró pẹ̀lú Al-Qur'an in terms of competition. Allah. Ìròyìn wà bẹ́ẹ̀ ìdáhùn tí alájà ní náà wà òkè. Báwa ní ló mú ìyàwó. Ìtẹ́ kírun. Ẹ wá ní òkà yìí bí Islam ò kọ́ lọ́rọ̀ ẹ̀rí kankan. Ó ti wà látàrí àlejò Muhammad. Alayhi wa sallam. Ẹ̀jẹ̀ lè lùkọ́ àlejò dáa. Sallallahu alayhi wa sallam. Báwa yẹn bí àwọn yẹn ní ìsọdá kí àbílẹ̀ bí. Bàbá lè fẹ́ sọ nígbà yìí tó sọ ní àṣẹ àwọn tó mọ̀ nípa ẹ̀yìn. Allah. Ẹ̀rọ ọ̀ka yìí àmì ni pé abẹ́rẹ́ tó bá lókun nídìí kì í sọnù. Báwo ni ṣe gbé kalẹ̀ nìyẹn? Sallallahu alayhi wa sallam. Ẹ dákun gbogbo ẹ̀yin bàbá mi tẹ̀ wá bí ẹ̀yin ìyá mi tẹ̀ wá bí. Ẹ bá mi fojú àánú wo òrùka yẹn. Káwọn ìpè ọlọ́pàá àfàbákà sí. Ọlọ́run bá wa fi àlùbáríkà sí. Olúwa bá fi àlùbáríkà sí. Olúwa bá wa fi àlùbáríkà sí. Bóyá tó lágbára máa wí ọkọ àtìyàwó wọ́n á fi òrùka yẹn síra wọn lọ́wọ́. Àmọ́ ká tó di pé wọ́n fi síra wọn lọ́wọ́. Àlejò wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Àgbà àti káṣí kọ́kọ́ àjọ ni pé barakallahu fikuma wa barakallahu alaykuma. Ẹ bá mi bẹ̀ pé Ọlọ́run kó fún ẹ̀yin méjèèjì lálùbáríkà. Ọlọ́run kó fún ẹ̀yin méjèèjì lálùbáríkà. Ọlọ́run kó fún ẹ̀yin méjèèjì ní àlùbáríkà. Ọlọ́run kó fún ẹ̀yin méjèèjì lálùbáríkà. Ọlọ́run kó fún ẹ̀yin méjèèjì lálùbáríkà. Àlùbáríkà ó lòdì gbogbo kan lọ.
Àlùbáríkà tóbi ju gbogbo nǹkan lọ. Àlùbáríkà yẹn làwọn ìdílé bàbá Buhari jẹ yìí. Allah. Màmá wọn kì í lẹ̀ sí i. Obìnrin tó bá fẹ́ àfa tó fi wá bí àwọn tó máa ń yàn láàyè. Allah. Ẹ lọ bèrè àwọn yẹn ń bọ̀ ní o. Àwọn àmọ́ tí wọ́n bí ọmọ tó ní àlùbáríkà wọ́n ń bọ̀ ní o. Allahu Akbar. Wọ́n àgbẹ̀jọ àwọn ọkọ wọn lọ. Nítorí kọ́ máa lè ṣoríire. Wọ́n gbọ́ ọlọ́wọ́ àṣẹ ẹ̀kọ́ wọn ọ̀sọ̀ ní àlùbáríkà. Allahu Akbar. Àmín. 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 Ẹ bá mi sọ pé bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Olùyàwòrán. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Oya, ìyàwó. Oya. Ọlọ́run kó fún àlùbáríkà sí i. Àmín. Ọlọ́run kó fún àlùbáríkà sí i. Àmín. Ọlọ́run kó fún àlùbáríkà sí i. Àmín. Ọkọ náà wá fẹ́ fi síyàwó lọ́wọ́ báyìí. Káyipé bismillahir rahmanir rahim. 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 Masha Allah. Amin. Amin. Amin ya Allah. Àbí Ọlọ́run. Allah. Gbogbo àwọn tí wọ́n gba ìyàwó yìí wọlé tí wọ́n yẹ sàmì kọ́. Allah. Gbogbo àwọn obìnrin nílé bàbá Buhari tí wọ́n gba ayé àwọlé Ọlọ́run ní fara yín o. Amin. Ọlọ́run ní fara yín o. Amin. Ọlọ́run ní fara yín o. Amin. Òun náà tó wọlé wá bá yín Ọlọ́run ní fi àyín àmú. Amin. Kò ní fẹ̀yìn náà dára àmú. Amin. Ọlá ọ̀pẹ̀nà. Amin. Àpẹẹrẹ alẹ́ àti wájìnà. Amin. Wàgbọ́n mi yá ti náà fún Amin. àyín. Amin. Wàjọ alẹ́ alẹ́ mọ̀tàkínà ìmọ̀. Amin. Ọlọ́run abẹ́ gbogbo àwọn tó ti lọ nínú mọ̀lẹ́bí màmá ìyàwó Ọlọ́run àtàlẹ́ kò kí àtàlẹ́ fún wa. Amin. Bismillahirrahmanirrahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Gbogbo àwọn tó ní ìyá tí wọ́n tọ́jú ìyàwó yóò bá wọ́n ní ta ní màá wò yóò sọ lọ́mọ. Ọlọ́run sì yóò yé ẹ̀mọ́ yín lọ́wọ́ Ọlọ́run ní bàtí yín jẹ́. Amin. Wala quwwata illa billahil aliyyil azim. Allahu akbar. Àdúrà tá a máa ṣe fún wa. Alamu bi adaikum wa kafa billahi waliya wa kafa billahi nasira. Wallahu alamu bi adaikum wa kafa billahi waliya wa kafa billahi nasira. Wallahu alamu bi adaikum kafa billahi waliya wa kafa billahi nasira. الإمام عبد الحفيظ إمام الذي مفي مولانا الشيخ عامر السياني مفي مولانا شمس الدين بولانا مفي وكي مولانا عبد الحفيظ أهلا وسهلا. ما شاء الله. الشيخ ميكاهل
wọ́n máa ṣe bí ẹ̀sìn láti ṣàdúrà wọn bá sí ọ̀dọ̀ bàbá ọ̀dọ̀ làwọn ní ìṣẹ̀ṣọ́ àwọn ọkùnrin ẹ̀fọ́ ẹ̀dẹ̀ tó rọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على سرور على فرح إذ رأيت حامد ولقيت حامد